Mo banu so, mi ò máa bẹ́nìyàn sọ. Mo borí mi sọ̀rọ̀, nítorí ọkàn àṣẹ tí mo ní. Mo banu sọ, mi ò máa bẹ́nìyàn sọ. Mo borí mi sọ̀rọ̀, nítorí ọkàn àṣẹ tí mo ní. Ọkàn àṣẹ. Ìyàwó alárédè, ilé ọkọ yá, ìwà ni ó mú lọ, má ṣe mẹ́wàá lọ. Ilé ọkọ dùn púpọ̀ jù, fáyà tó bá gbọ́. Ọ̀rọ̀ ìfẹ́ ló dé, kí n lè bá ní kí ó yẹ rí. Ìyàwó alárédè, aya gidi mà ní lọ́dẹ ọkọ. Ẹ bá mi gbé gègé, ẹ bá mi gbé gègé. Ìyàwó ní sùúrù, aya gidi ní lọ́dẹ ọkọ. Ẹ bá mi gbé gègé, ẹ bá mi gbé. Mo bánú sọ, mi ò máa bẹ́nìyàn sọ. Mo borí mi sọ̀rọ̀, nítorí ọkàn àṣẹ tí mo ní. Mo bánú sọ, mi ò máa bẹ́nìyàn sọ. Mo borí mi sọ̀rọ̀, nítorí ọkàn àṣẹ tí mo ní. Ọkàn àṣẹ. Ọkàn àṣẹ o, ọkàn àṣẹ o, ọkàn àṣẹ tí mo ní. Wọ́n ní kẹ́ má ṣe ẹ wá ṣe, ìgbà tẹ́ ṣe tán lójú yín bá dá. You pull out the beast in me, you started maltreating me. Torí aráyé ò máa fẹ́ ní fọ̀rọ̀, àforí ẹni, àforí ẹni. Ìyàwó alárédè, aya gidi mà ní lọ́dẹ ọkọ. Ẹ bá mi gbé gègé, ẹ bá mi gbé gègé. Ìyàwó ní sùúrù, aya gidi ní lọ́dẹ ọkọ. Ẹ bá mi gbé gègé, ẹ bá mi gbé. Mo bánú sọ, mi ò máa bẹ́nìyàn sọ. Mo borí mi sọ̀rọ̀, nítorí ọkàn àṣẹ tí mo ní. Mo bánú sọ, mi ò máa bẹ́nìyàn sọ. Oh my God. Call me. Even in my next life, I will do this with you over and over again. I love you. I know. Mo wá ń ṣe ìlérí fún ẹ. Bí? Nígbà òjò, nígbà ẹ̀rùn, we'll be together till death do us part. Amen. I love you. I love you more. I love you so much, Connie. Okay, lady. Why are you looking at me like that? Did you have fun? Of course I did. I'm not sure you had enough fun. I did, baby. Okay, you know what? Let's go to the bedroom and have the real fun. Baby. Please. Baby. That's where the real deal is. Darling. Hi, darling. Morning. In as much as I would love to take this, I'm running late. I can't. No. You have to eat something. No, don't worry. I'm fine with the tea. Baby, even if it's little, okay?
So it will sustain you till lunchtime. This is fine. Jojo, please. Okay? Please. Thank you. Besides, Mommy said she's been trying to call you. Why are you not picking her calls? Oh, Madam Mommy, she just want to hear my voice every time. And you know there's no time. I know, but still pick her calls, okay? Oh, babe. I need to run. Okay, well, let me see you up downstairs. All right, darling. Sure. Come, let me help you. I'm behind you. Ọ̀rọ̀ ìfẹ́ lóde kí n lè bá ní kí ó yẹ rí ìyàwó alárédè aya gidi mà ní lọ́dẹ ọkọ ẹ bá mi gbé gẹ́gẹ́ ẹ bá mi gbé gẹ́gẹ́ ìyàwó ní sùúrù aya gidi ní lọ́dẹ ọkọ ẹ bá mi gbé gẹ́gẹ́ ẹ bá mi gbé. mo bá nú sàn mi ò má bẹ́ níyàn sàn mo borí mi sọ̀rọ̀. Nítorí ọkàn àṣẹ tí mo ní mo bá nú sọ yẹ mi ò máa bẹ́nìyàn sọ mo borí mi sọ̀rọ̀ nítorí ọkàn àṣẹ tí mo ní ọkàn àṣẹ ọkàn àṣẹ ọkàn àṣẹ ọkàn àṣẹ tí mo ní. Wọ́n ní kẹ́ má ṣe. Desire ṣé mọ́mì kọ́ nìyẹn ni. Mọ́mì ni. Mọ́mì ni o dẹ̀ jẹ́ kí n kí wọn. Ṣebí you have a number. Ṣé mọ́mì ló wá rí mi? Ojú owó o ṣebí mọ́mì gbogbo wa ni mọ́mì. Báwo dé lára wọn jàre? Well, what is some but what do I do? I know everything will be fine. She'll be alright. Well, let's forget about that, Jerry. Any girls, kí ló ń ṣẹlẹ̀, and glow, and shine. Kí ló dé tẹ́ bá black and black. Má ṣe rí ni a plan ni. For real? Desire. Mo ní ẹsẹ̀ bàjẹ́. Kí ló ń ṣẹlẹ̀? Look at you. Mo ṣe pọ̀, look at your skin. Come on, you look good. I do. I'm so happy for you. I'm sure. So happy for you. Thank you so much. Thank you. Ẹ wo. Kí ni jíjẹ kí ni mímu ẹ mọ̀ pé mi finú mi ṣeré o. Cassandra, ilé one kitchen for your dining room. Ṣùgbọ́n, besides, why have you not been coming to my house? Desire ó mọ̀ náà òkè yìí ni ò jẹ́ ká rí tọ̀hún má bínú ọ̀rẹ́ mi má bínú. Ewu fẹ́ jẹun ilé tó choke báyìí. Where is the way to your kitchen jàre? Walk straight down, turn right. Mo ṣe baby mi ní jẹun níbẹ̀ ọ̀rẹ́ mi kí má jẹun. Oyin kí ló jẹ pẹ́sẹ́ ìyá sọ́hun jáde tó jó ló ń jẹ ìyá báyìí kí tó kùn ní àkájọ ẹ̀bà báyìí lóṣù tó ń jẹ o tún ti gbóúnjẹ ní ìsíwájú wọ́n fún oúnjẹ ṣe é ni kí ló ń ṣe ẹ oníròrí ni àwọn ẹlòmíì wà tó jẹ́ pé oúnjẹ yọpọ̀ náà máa jẹ lójúmọ́ ó tún ti jọ́ kejì ìwà fẹ́ jẹun ẹ̀mẹ́fà nínú kòsíkòsí iná. Màámi ẹ má price mi kí ni mo ṣe ṣé kí n má jẹun ni. Máa jẹ òkú ẹ ní òmọye tó ń dàgọ jáde ẹjẹ gbé yẹn tẹ pé ọkàn ṣé ò rí wípé ẹ̀gbọ́n ẹ láti fi jọ́ mẹ́ta àárín kò wá bí èyí orí aago kò pè wá kò tiẹ̀ sọ pé òun tiẹ̀ níyà àti àbúrò kan bí kankan. Wisdom. Èmi náà ti mọ̀ pé díẹ̀díẹ̀ lẹ́gbọ́n mi máa ṣe wèrè. Ṣe wèrè báwo? Ṣé ẹ̀yin ò mọ̀ pé àtìgbà tẹ́gbọ́n mi ti fẹ́ ọmọ olórí burúkú Ẹdó yẹn ló ti tọwọ́ bọ̀ ẹ̀gbọ́n mi lọ́pọlọ. Ó fọwọ́ tu lọ́pọlọ bíi ti báwo? Màámi ọmọ Ẹdó yẹn ni sẹ́
òun ló ń ṣe fẹ́ gbọ́n mi ìgbà tó bá yẹ kó pè ìgbà tó bá yẹ kó fún wa lówó ìgbà tó bá yẹ kó ṣe òun ló ń ṣe gbogbo ẹ̀ mọ̀ nǹkan tí mò ń sọ. olùkọ́ lè jẹ́ pé. Màámi mo máa ń rò pé ẹja ni àṣé ẹja rárá ẹ ṣe mọ̀ pé mi rí ta jù lọ ìgboro lèmi. Ngbẹ̀lẹ̀ ìgboro ni ẹ lóòótọ́ èmi náà rí pé ìgboro ni ẹ ṣé o rò pé òun ló lè sọ wípé kí ẹ̀gbọ́n ẹ̀ kó má fún wa lówó kó má dọ́dọ̀ wa kó má yọjú sí èmi tí mo bí tí mo dẹ̀jẹ̀ lé lórí o rò pé Désiré lè sọ bẹ́ẹ̀. òun ló sọ bẹ́ẹ̀ ẹ ṣe ṣáàpù ń sẹ́yìn ni nǹkan tí mò ń rò èyí náà ti ń rò òun níṣẹ́ ọmọ yẹn ni. abọ́lórí burúkú ni Désiré. àṣẹ ṣẹ́gun. òye mo ń ṣépè fún ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ọmọ ìyá ẹ̀ ọmọ bàbá ẹ̀ òun ṣí àṣẹ sí. Màámi àṣẹ tó yẹ kí n ṣe náà ni mo ti ṣe yẹ. ẹ̀gbọ́n mi tó jẹ́ pé àjọ jìyà àjọ mu gàrí mo mú wọn aláìtẹ̀ṣe lórí wọn ọwọ́ lówó tó ń sìn ọwọ́ afẹ́ fi mọ̀ wá ẹ wá ní kí n má ṣe àṣẹ ti gùn pé máa rí nìyẹn. Désiré ó wá lè kí fèèyàn má wà sọ́dọ̀. Màámi òun ni ẹ wò màámi èmi dẹ̀ ní nǹkan tí mo ń pa lè ṣe ẹ lè sọ fún un. Raza. Báwo ni sà? Àgbàmú rí pé ẹ ti dín ní mo ní pé kì í yọjú sí mi because bàtẹ́ ẹdín yẹn mi ò sí lẹ́nu gate. Mo lọ sí ìsàlẹ̀ ibi street ọ̀dọ̀ wọn ẹni. Ó ní kí ni mosquito something tí mo máa ń rà because àwọn mosquito pọ̀ ń sàlẹ̀. Ọmọ èlò ni mo sọ fẹ́ fi kọ́ àmà kúrò ní post. Ṣé wọ́n post jẹ́ lẹ́kẹ̀ta tó máa ṣe nonsense? Mi ò rántí kà sá. Tó bá ṣe lẹ́ẹ̀kan sí iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ nìyẹn. Ẹ má bínú. Ìjọ tó bá tún try nonsense yẹn tí mo dé tí mi ò bá ẹ ní post ẹ̀ iṣẹ́ tán lọ́wọ́ ẹ̀jọ́ yẹn. I'm sorry sir. Yo, you keep saying you're sorry. Oh, get out, Joe. Sorry sir. Sorry for yourself. I'm sorry sir. Ẹ sà, ní ọ̀sán yìí, ó ní wèrè kan tó wá yín wá because wèrè ni. But mo rò pé ṣé lè match ṣé kò mọ ibi tó ń lọ ni àbó kàn sí orílẹ̀ tó fẹ́ràn kan ó ṣàṣì make up òṣì kan sójú ṣe gbogbo ẹ̀ rádaràdá báyìí but ó jọ clown. But tó pe orúkọ ara ẹ̀ ní Oyin mo ní Oyin ìwọ Oyin àbẹ́wúrò ni wọ́ you can never be Oyin or Orógbó because ẹni tó wá sọ fẹ́ pé Oyin lórúkọ òun ó dẹ̀ sọ fẹ́ pé mi lè gbọ́n òun wá jẹ́ kó wọlé. Àmì lè jẹ́ kó wọlé. So gbájú ṣe o rí pé mi àti ẹ jọra ni. No sir, miss up ti wa sir ẹ jọra because ẹ ní láti ṣe DNA o. Àbúrò tèmi ni wèrè ó dà pé nǹkan ṣe ẹ o dáyọ̀ mọ̀. Ẹ sà báwo nìyẹn ṣe máa jábúrò yín ẹ ní láti rí bó ṣe ẹni tí mo sọ èmi mọ̀ bóyá kálẹ̀ rí ẹ̀ ní sọ pé nǹkan tí mo ṣe ò dáa because rubbish ni ó ń ṣe lẹ́nu ọ̀nà ó kàn ṣáà ń ṣe juwa ó tún wá ń ṣòṣì kan báyìí ó ṣáà ń fọ́ kó rubbish báyìí sókè mi kí ló gbé dání idiot ni wọ́n ṣá. Kí ló wá sọ fún un? Mo sọ fún pé bí kọ́ ló wá pé mo dẹ̀ ní kó get off. O lè lọ. Mo off. Bí mo ṣe máa lé wọn náà wọ́n gan get out. Àbúrò mi wà wọ́n lè dànù ṣó gbádùn ṣá. Ọ̀gá ẹ̀ sọ fún mi pàbúrò yín kan máa wá tẹ́lẹ̀. Come on get out! O lé àbúrò mi dànù ṣó gbádùn ṣá. Oh baby, follow my command like zombie. Go down on me, oh with your coca body. Follow my command like zombie. Go down on me, oh with your coca body. Cause this your milky confronting up for me. All up for me, I no go do me corny. This your milky na fighting, I saw me tolo. Gelato me, oh baby, sumo yo di. Baby, kona. Waka, oh me enter, oh malicha. Baby, kona. Will you give me sugar? Wa ala. Bajo Mona Lisa. Girl, I be foolish if I don't let you indulge me. Your lips like poison. I'll take my chance with you. Ibadi yellow tapi rodo nekelewa.
You're in denial, I show you I'm loyal. Your water on the bounce like tsunami, you're a kelewa, yeah. Cause would you hold me or be down in the corner? Kawaka on me, enter on my licha. Baby, corner. Will you give me sugar? Wala, ala. Bajo Mona Lisa. Hello, I greet everybody for you. Body just shake pẹ̀lẹ́ o. Mo ti sọ fún wọn tẹ́lẹ̀ o. Pẹ̀lẹ́ o, deliver like I get pẹ̀lẹ́ o. Dem say I dey go sell o. Dem say I dey go sell it. Feel it to fortune now. I go make you show dada. Say you get it the power. Sweetie passy, I'm a like too. Shingi Kagawa, Jesus Christi lover. Got them for the Yakata. You know what sabi girl they do. Sabi yo, oh, sabi yo, oh, sabi yo, oh, sabi yo, oh. Only reason why them they call me Oloyi. How you beefing? I'm still eating, kill anything. I know feelings. You know go fit in my shoe. In it now. Fíyìn. Ó yá gbọ́ tiẹ̀ wá. Ó yá wá máa lọlé. Time ti lọ now. Ó máa ń gbàgbé pé married man ni. Ó yá wá máa lọlé. Ètò iṣẹ́ tó. Wá máa lọlé. Okay, I know they treat me like small pikin now. You no be small pikin, but you have to get home now. You have a wife at home. Ó yá wá máa lọlé. Time ti lọ now. Bá ń gba nọ́mbà girl ẹ̀, èyí tó nídìí ẹ̀. Èyí tó gbẹ̀yẹn ni. Kó sí mọ́tò kó máa lọlé. Bàbá wọ mọ́tò kó máa lọlé. Darling, what's in soon? Baby. What's up? What's in soon? Baby. Oh, I need you to go to my soon. There was traffic. Yes, I checked Google Map and I saw that the traffic was much. I thought you'd sleep and we'll come back today. You know I don't sleep out. Come on. Yeah. So she was away. In the same phone. No, don't stress yourself. I'll just freshen up and hit the bed. I'm tired. Are you sure? No, I'm fine. It's late already. Alright. Go freshen up and come sleep. Alright, darling. Ooh. Honestly, I'm so impressed with you, let me tell you. And I see greatness. So, you should in case you need me or you need my attention, I'll be now. Good afternoon. My superstar friend, man. Ilé iná tún ti lọ nìyẹn o. The prof. I'll give it to you. Ẹ̀yin méjèèjì lẹ mọ̀. Àfà ọmọ ẹ̀. Oh God.
Yoko me. No. It's true. Buy me. This is how it's done. It's a table mat. Yeah? So here. I like you. Fork. Shall I care? What do I mean? Oh my God. Let me help you with water. Okay. Kokomo, you know. Drink the water, drink up the water. I'll put this one for you. You're coming. Kílódé? Àbúrò ilé. Ó ti kéré jù ni. Ẹ̀dẹ̀ tí wàá bẹ̀rẹ̀ iṣẹ́. Ibo ni ṣọ́ọ̀bù yín wà? Irú question yìí. Ẹ kọ́kọ́ jẹun náà. Of course. You know you're not serious. Well, one job. Let me call you back. Yeah, máa pè padà ṣùgbọ́n. You're coming. Ibi báyìí lẹ́sùn. Kò dá náà. Ó yá wá lọ sùn sínú ilé. Ó yá. Yàrá tó wà tí mo máa sùn. Yàrá wà. Ó yá wọ bàtà. Ẹ pẹ̀lẹ́. Ìyàwó dáadáa nìyàn. Ẹ ṣé. Mo gbádùn yín. Ẹ ṣé. Ṣáṣá ti wá okay. Ẹ rọra. Ẹ máa bọ̀ jọ. Màámi, àṣeyàlẹ̀gbọ́n mi fi ń jẹ wá láti ọjọ́ ẹ̀. Ẹ wò, nígbà tí mo délé wọn, tẹ bá rí apá tọ́kí tó gbé sí mi níwájú àtàwọn nǹkan oríṣiríṣi bí mo ṣe ń jẹ tọ́kì bá ni mò ń jẹ iṣu ni mò ń jẹ ẹyin ni mò ń jẹ nǹkan oríṣiríṣi gbogbo ẹ̀ ni mo jẹ. Olóúnjẹ ìyá ni ẹ̀ tó ò lè ṣí wọ́n ti yẹ. Màmí kí lẹ̀ ń sọ ṣé kí n má jẹun ni. Ẹbí ni má jẹ máa bọ́dọ̀ rẹ̀. Màmí ẹ wo ẹ̀gbọ́n mi ti ní owó gan-an owó tó jẹ́ pé tí òṣì bá wọnú ẹ̀ ó máa jẹ ó máa jáde bẹ́ẹ̀ ni ẹ wo màmí ìròyìn ò tá fojú bá ẹni tó bá débẹ̀ báyìí òun ló lè sọ èmi tí mo lọ òun ni mo sọ ọkàn tí mo rí ìyàlẹ́gbọ́n mi fi ń jẹ wá. Owó ti wà lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ tó yẹ. Gidi gan. Ẹ̀gbọ́n ẹ̀ ti lówó. Ìwádìí tó fìyà jẹ wá tí ò yọjú sí wa. Tí a máa wá fún wa lówó tá a máa fi jẹun. Nǹkan tá a ṣe. Ẹ̀gbọ́n ẹ̀ ti pọ̀ tó yẹ. Ó pọ̀ gan. Bó ṣe ròyìn yóò ti pọ̀ tó bẹ́ẹ̀. Ẹ wo gbogbo yìí ò tiẹ̀ dùn mí o. Tẹ bá rí ọmọ ẹ̀dọ́ òṣì tẹ́gbọ́n mi gbé sílé yẹn. Tẹ bá rí àwọ̀ ẹ̀ màmí, tẹ bá wojú ara yín bẹ̀ báyìí, ẹ máa rí ara yín bẹ̀. Ẹ̀gbọ́n mi wá ń fìyà jẹ wá, ó fìyà jẹ wá. Ó fìyà jẹ wá. Fíyìn! Àti ọmọ fìyà jẹ mí ni. Èmi ò ní sọ̀rọ̀ òdì o. Mi ò ní sọ̀rọ̀. Ó ti kó ohun tó kó wálé yìí mo ti rán. Ọmọ mi ti pọ̀, ó ti pọ̀.
What? Professor, I replied me, stop this now. Stop this. Come on, we literally just dragged you down here. Always working. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rẹ́, fífi yín sílẹ̀. Ṣòro bóyá easy ni. At least we can see the result of the hard work. See the cars now. See houses and all. Baba in ball gone now. I know, but then you need to relax. You know, ease off the stress. Iṣẹ́ it's important. So we're not saying much about that. I'm easing off the stress. Come on, but man, I don't want to see you touch that phone. They will not be silly. You will not be silly. Be silly. Oh, jeez. Money in jail anyway. Rola Kembo. Tattoo ni Rola Ke. Oh. Ilé yóò mọ bó ṣe ń lọ rárá. The people come abi. Ó máa tó dé weekend. Guy, boy. Tattoo ni Rola Ke. So sabi as you dey go, you just dey your day like that. Talk about the devil. Hey, beautiful. Hello, hi. How you doing? Oh, pretty girls being proud. Come on. What is this now? You know I used to see you cry. You want us to talk in private? No. I can't start a business. I mean, it's an investor. Bad guy. Bad guy. My man. That's my man. Oh boy, wow. Tattoo ni Rola Ke. Rola Ke tiẹ̀ ṣé kọ́ ọmọ ọlọ́mọ máa jà yìí báwa là ń pariwo bó ti ń ṣiṣẹ́ jẹ́ kó jà yìí orí ẹ̀. Ẹ̀yin bọ̀bọ̀ ẹ̀ lè rọrùn wọ̀ o. Hey Jesus. Tó bá dọ̀rọ̀ èmi ló máa kọ́ bá bẹ̀ kí ni èmi gọ́gọ́ ni máa pè é wọlé mo lè ní kó má wọlé pé yá. Ó ti gbọ́ pẹ̀lẹ́ Jésù. Ìwọ ọmọ yìí, inú mi ti ẹ̀dùn pọ̀ wá. Ori má bínú, I'm sorry. I'm so sorry, but I'm here now. Yeah. Ṣé tí ọ̀la ṣà ń tọ́jú yín ṣá? Ṣé believe pé mo take care mọ́ mi ni? Ṣé báwọn ló ń bá yín sọ̀rọ̀ dáadáa? Ó kúkú ti ẹ̀dẹ̀ ń gbìyànjú. Òun ni ò jẹ́ kí n mà láàtọ̀. Sorry. Hey, Obsession, don't find woman. See your skin. But you know I've been like this. I have good skin. That's true. The husband is taking good care of you. Mommy. But mo miss ẹ ṣá. Ó kò dá wá nù bí omi ìṣanwọ́. Mommy, má bínú. I'm sorry. Má bínú. I'm sorry. I'm here. Okay. Má bínú. Ewa lọ jẹun, food is ready. Kí ló ṣe? Ṣé máa jẹ mọ́lá? Okay. On your set of TV will come in. Have you been? Ẹ̀yin yóò ẹ ti bẹ̀rẹ̀ o. Begulo. Ọ̀rẹ́, má bínú jàre. Oya yẹ kàn hàn. This way. Hi. Hey baby. How you doing? I'm very well. Mashallah, how you doing?
I'm fine. When did you get back into the country? Yeah, actually some weeks back. Oh, okay. Wow. This way. Yeah. What are you doing here? Hello, Shambi. I came to get my products. Okay. I need to give you my card. Yes, actually, we need to catch up. Give me a call, okay? Oh, I'm sad to see everybody come. Everybody, wow. But that's fine. This way. We need to catch up. That's I need fine. to say, huh? All right, take care. Take care of yourself, huh? Bye. Sorry. All right, take care. All right, then. All right. All right, sir. Bye-bye, sir. Like what being professional. Ṣọ́ra àwọn Láyọ̀mí Ventures àbí kí ló ń porúkọ wọn ẹ̀? Èmi ò understand o. I don't understand them o. And ṣé wọn pé wọ́n wọ̀n ẹ̀ ń gbà yẹn gbàdá fẹ́ bí pẹ̀lú wọn pé àwọn people yẹn àwọn tó ń ṣe báyìí a máa lè trust wọn báyìí. Lẹ́ka ní sọ̀rọ̀. Jọ kí tó gbàgbé. Ọmọ tarí inú lẹ́sìn báwo lè jẹ́? Bọ̀bọ̀ yìí mo mọ̀ kó máa bẹ̀. O ti mọ̀ pé màá bí o. Ṣé ọmọ yẹn tí n bá sọ story ẹ̀? Kí ni story? Ọmọ yẹn tó ń wò yẹn she was a family friend and ìgbà tí mi àti ẹ̀ wà a gbádùn ara wa gan mo like ẹ̀ o náà like me but along the line mi ò kàn really mi ò tẹ̀lé sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ láàrin wa. Okay, what is it? You know I like you so much, right? Mm-hmm. Like, you know I really care so much about you. I've been thinking since we were cool together. I care about you and I know you care about me too. We thought we build family together. Stop it, Joe. What's funny? What do you mean by build a family together? Me and you? Yes. Build a family? Yes. No, we're just friends. You what? We're just friends, okay? Come on, let's stay friends. This year. Wow. Wow. I'm telling you. But she's married now. Ó bá ní kò tí bàjẹ́. Anyway, Ọlọ́run àbáyé yọjú. Ó yẹ ọ̀rẹ́. Jalo. Eléyìí ti bọ́ náà bọ̀ notwithstanding. Ó rí bóyá fine ni. Ọ̀rẹ́, mo mọ̀ pé nǹkan tó da o máa ń wò. Ọlọ́run àbáyé yọjú ẹ̀. Mami, ṣé bá ṣe máa wò lélẹ̀? Ṣé bá ṣe máa wò lélẹ̀ bẹ́ẹ̀ ni ṣe nǹkan? Oye, kí ló fẹ́ kí n ṣe? Gbogbo bó ṣe yẹ kí ìyá ṣe ni mo ti ṣe sọ́mọ. Gbogbo ẹ̀ ni mo ti gbìyànjú pàbó ló já sí. Kí ni mo wá fẹ́ ṣe? Má gbà fọlọ́run náà ni. Gbà fọlọ́run. Mo máa ń bọ́ Ọlọ́run kò máa yá lógún ọdún. Màámi, ọlọ́mọ ti rò pé ìyá oyin má rò pé ẹja ni ta. Àti ìyóyin àti ẹ̀dá rárá. Àmọ́ kò sí wàhálà, torí ẹ̀nà lẹ fi bí ọmọ tó já báyìí. Èmi máa ṣe nǹkan. Ẹ má worry. And ẹ má worry, mo ní plan sẹ́. Tí plan A ò bá work, plan B máa work. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Desire. Kí ni mo ti ẹ̀ sọ? Ìgbà tó ti shatter her heart me into pieces. You are now this same. No, desire. Desire. Uh-huh. Oh, you're still as beautiful as me. Man, you're hot. I am. Yeah. Akọ yìí ni yóò ti change. Akọ ẹ pọ̀. Lọ́dọ̀ tèmi Farouk. This way ni mo mọ̀ ẹ́ sí. Okay. Torí láti ìgbà tó ti shatter her heart, ìgbà tó ti break heart me into pieces. But I didn't break your heart now, you know. That's okay. No, tell me. Say that to my face. Oh, Farouk, stop, Joe. Ọkọ gbogbo obìnrin, you know now. Seriously, sorry. Farouk ti gbà kan. Ti yàtọ̀ sí ti sìn. Sure. Yes. Sorry gbà yẹn lọkọ mọ mi bọ́ ń sìn. Àtìgbà tó ti break heart mi like mo ti hang Farouk playboy. Boots playboy, abi? Yeah, I'm not. No problem. Actually serious. I'm not joking. But you're still as handsome as ever. Good to see you again, darling. Good to see you. Mowa, how's everything? Let me finish this one first. Are you sure? Of course. Remember, I'm still married.
Wàhálà ẹ pọ̀, èwo ni kò máa rán mi létí pé you are married, you are married. I am still married. Ọlọ́run tó ṣe tiẹ̀ máa ṣe tàwa náà. Àmì o. Kí ló ṣẹlẹ̀ náà? How you doing? I'm fine. How's everyone? Fine. So you're back in Nigeria fully? Good to see you, darling. Cheers. Desire ni mo rí náà, ojú mi ò lè tọ́ mi jẹ. Desire. Àṣé oníranù ni Desire lọ́mọ tí mo rò wípé ó wà responsible and decent. Àṣé ó máa ń kó ọkùnrin. Ha! Torí Ọlọ́run. So, ẹjọ́, tọ́n bá kúrò níbi tó wà báyìí. Tọ́n bá kúrò níbi, ibo ló máa lọ? Finyin must hear this. No, Finyin must hear this. Yes, he must. Hold on. Mommy, come on, ma. Yes, ma. Sọ fún mi pé ń bọ̀ now. Ṣé kò bá ti ya máa ṣe ìgbàṣẹ lọ́wọ́ ẹ̀? A tún wáyé fún lórí ọmọ wa. Kí ló ṣẹlẹ̀? Rárá ma. Sọ́ọ́rì fi ìdájáde. Wọn ò sí nílé. Ká ní pé ẹ sọ fún mi, mo bá ti ṣe oúnjẹ sílẹ̀ now. Ẹ wò, àtọ̀tún àtòsí, gbogbo ìtẹ̀sán látẹ̀kùn kò béèrè. Ọdún tí kí n sì ló bá ní mo ṣe wà níbà. Bí òkè ń wọnú, ọmọ mi wọ̀. That is to say, ìyàwó, dìde, kó bá mi lọ get oúnjẹ. Iyán dẹ̀ ni mo fẹ́. Iyán? Bẹ́ẹ̀ ni, kó lọ bẹ̀rẹ̀ sí ní bẹ iṣu sìn, kó fi ọwọ́ ẹ̀ méjèèjì tó lè fi ṣiṣẹ́ yẹn, kó fi gúnyán, kí n lè jẹ yán àtẹ̀fọ́. Onílàkà ìjà rẹ̀. Ẹ ṣé màá mi. Dìde! Màámi, bíbá o. Orí sọ. Ẹ ṣé. Màámi náà máa jẹ o. Hello, babe. Mommy àti Oyin ṣẹ̀ṣẹ̀ dé ń sìn. You didn't tell me they were coming. Are you asking me? How am I supposed to know? No problem. You'll see them when you come. You hear? Because I don't understand. Fìyìn fún wa. Ṣé ohun tó ṣe fún mi ṣúdà? Wá pa ní ti ìgbàgbà lórí. Mami, ẹ̀yin lẹ bí mi. Mo dẹ̀ feel pé ó yẹ kẹ́ understand me ju any other person lọ. Ẹ mọ̀, gbogbo ìgbà tí mi ò níṣẹ́ mò ń complain, mò ń wáṣẹ́, àjọ ń wá àjọ ń ṣe. Mo dẹ̀ ti busy sí mo ti ríṣẹ́, báwo lẹ expect me kí n create time fún yín bí mo yín máa ń ṣe tẹ́lẹ̀. Iṣẹ́ ni now, ó yẹ kẹ́ mọ̀. Àyè iṣẹ́ ọ̀tọ̀, àyè ìtọ́jú òbí ọ̀tọ̀ ni. Anyway, kò sí wàhálà. Ẹni tí wá bíbáyìí láti wá gbé ẹsẹ̀. Mami, nǹkan tẹ́ ń sọ yé mi, ẹ fẹ́ máa gbé bò. Mo máa gbé bíbáyìí ni. Àbúrò ẹnìkan ò lè tọ́jú mi. Ìwọ àtàbúrò ẹ̀ wá lè mójútó mi torí o mọ̀ pé sẹ́yìn máa ń sàn mi. Ó dẹ̀ mọ̀ pé tó bá ti bẹ̀rẹ̀, o mọ̀ bó ṣe máa ń ṣe mí. Àbúrò ẹnìkan ò tó mójútó mi, o mọ̀ orú àbúrò tó ní. Mami ẹ sọ pé kò fẹ́ wá kí wa fún bí ìjọ́ kan àbí méjì ni wo lẹ fẹ́ máa gbé bíbáyìí. Mi ò rò bí yẹn lè wọ ọkọ̀. Kí ló dé? Okay, anyways, màá ní láti kọ́kọ́ sọ fún ìyàwó mi náà because kòkò lè dédé rí pé ẹ̀ ń gbé bí tí mi ò sọ fún màdàbí ìgbà tí mo disrespect ẹ̀ ni. Ṣó ti yé yín? Ìyàwó ẹ̀ ló máa pàṣẹ fún ẹ. Ìyàwó ẹ̀ láláṣẹ. Ọmọdé kọ ni pẹ̀lú gbogbo tó gbé kalẹ̀ yìí, ìyàwó ẹ̀ ló ń pàṣẹ lé ẹ lórí. O lẹ́nu ọ̀rọ̀ lórí iṣẹ́ tó o ṣe tó fi kọ́rọ̀ jọ kí ni tiwa àtìyàwó ẹ̀ tó jẹ́ òun ló máa pàṣẹ. Mami ẹ ó dà pé nǹkan tí mò ń sọ òye mi ò sọ pé òun ló ń pàṣẹ fún mi but kọ́tì demand pé kí n sọ fún ìyàwó mi pé màámi àti àbúrò mi fẹ́ máa gbé bí o ẹ̀kọ́ lè dédé máa gbé bí kí n má sọ fún un náà kó dáa. Àtidé nìyẹn kò sí wàhálà èmi ṣe mú bí ẹ
ilé ọmọ mi mo dẹ̀ wà ẹnì kò dẹ̀ lè dé mi kó ní ọmọ mi ò ní lára o ó dẹ̀ mọ̀ pé ìyá tí ò níyàn lára ni mi. Darling. My favorite discussion got over very important. What is it? It's about my mom. Mommy, kí ló ṣe wọ́n? Kò ṣe pé nǹkan tó serious bẹ́ẹ̀ náà ni. Earlier today, ló pè mí tán bá mi sọ̀rọ̀ pé kì í ṣe pé àwọn kọ̀ wá kí wa lásán nípa àwọn fẹ́ máa gbé bí. And I was like, mi ò lè fún wọn ní response bẹ́ẹ̀, I will have to discuss with my wife. So mo ní kí n sọ fún ẹ. Discuss with me? There's nothing to discuss now. Baby by bow. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé torí ẹ̀ṣẹ̀ tó máa ń ṣe wọ́n yẹn, you know now. So wọ́n fi pé táwọn bá wà níbí báyìí pé máa lè ráyè bá wọn mójútó. Babe, tó bá wà níbí kò sí anybody tó lè tọ́jú wọn now. Who will take care of her? You know what? Tell her to calm down a bit. One of my properties at Ayala Gardens, the one in Ibejileki. When I'm done, she'll have one of the apartments. Okay? I understand you, she can have it, but nǹkan fi pé kéèyàn tó parí ó máa pẹ́ díẹ̀. And I don't know, mi mọ̀ bí mo fẹ́ ṣàlàyé fún wọn. Wọ́n insist pé àwọn fẹ́ wà níbí báyìí. Mo kọ̀ jẹ́ ká láwọn tó bá yá ó máa sún wọn. She want to go back home to her friends. Just please, let her be. Please. Baby, where are you? Darling. Mi ò ní lè dúró jẹun, I'm late already. I'll see you later. Mami, mo ti lọ iṣẹ́, màá rí yín later ṣe bọ́. Oyin, take care. Bye, darling. Ó dàbọ̀. Wàá dé láyọ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ṣé òun tẹ́ gbé kalẹ̀ yìí búrẹ́dì àti ẹyin ṣé ó máa yóòyàn báyìí? Kó má dàbí pé ọ̀rọ̀ mi máa yanu àbí nǹkan kan mà ní. Nílé ẹ̀gbọ́n mi lẹ́yìn ṣe bá wá tọrọ oúnjẹ ń bí báyìí. Rárá o, kò rí bẹ́ẹ̀ o. Ẹ dẹ̀ máa like ẹ o. Breakfast lọ pé something light. You like it? Mo fi sardine sí o. Ẹ wá fi sardine sí kan ní kíni? Ṣé ká bá manage eléyìí ni? Kò possible lórílẹ̀ kẹ́ lọ gúnyán fún wa. Okay, ṣé mo kọ́ tó máa ṣẹlẹ̀? Ẹ manage eléyìí. Tó bá ti dọ̀sán, I will make something better. Kí ló ń ṣe ẹnu? Mo sọ fún ẹ pé kò kó ṣe ẹ̀dá sọ kò máa ń jáde gbogbo orí ẹ̀. Aláàjẹ nǹkankan, a ní kò gbówó oúnjẹ gidi, ó sọ pé káìjọ ká manage kí ni? Ta ló máa jẹ́? Ó jẹ́ gbóúnjẹ òṣì orí burúkú ẹ̀ kó wá gbé. Kí ni? Ó mà ní sáré. Jọ pé gbogbo. Ẹ kú jókòó. Ẹ̀yin sọ pé ẹ ní wèrè àbí? Iye ọkọ mi. Ọkọ mi. This is Farouk, my new husband. Ìyálé mi, ṣé wàá rẹ̀? Èmi ni mo nílé. I have the money. Yeah. So mo ti ready láti fẹ́ ọkọ kejì, right? Yeah, good. You are the first husband and this is the second one. Yeah. So, tó bá ti tó time tá máa, you know, ká ṣe 3 days. How many days o máa ṣe, baby? As ìyálé tó ti mú 3 days, jẹ́ kí mi mú 1 or 2 days. 4 days. What do you mean by that? 4 days. Yeah. 4 days. Well, okay, that's 7 days in a week, abi? Yeah. 3 days, 4 days. Ṣé ti yé yín? You pull out the beast in me. You started the matrix in me. Torí aráyé ò máa fẹ́ ní fọ̀rọ̀. Àforí ẹni, àforí ẹni. Ìyàwó alárédè, aya gidi mà ní lọ́dẹ ọkọ. Ẹ bá mi gbé gègé, ẹ bá
mi gbé gègé. Ìyàwó ní sùúrù, aya gidi ni lọ́dẹ ọkọ. Ẹ bá mi gbé gègé. Ẹ bá mi gbé. Mo bá nú sọ. Ọ̀rẹ́, wo time. Ṣé kò yẹ kí Fìyìn ti dé? Ọ̀rọ̀ wa ẹ ti sùn. It's always late. I don't know. Ọ̀nà ló dé yìí o. Kí ló dé náà? Kí ló ṣẹlẹ̀? Fìyìn, ṣé dandan ni kò pẹ́ dé ni? Ìgbà wo ló fẹ́ padà sílé? Ìwọ married man. Well, it's okay. It's okay. Now that you are here, kí ni plan wa fún Abuja trip? Ṣebí ọ̀gá yín ni mo jẹ́. I don't think I want to go anymore, so you represent me long. Kò lè work. Má gbé ẹ wá. Àjọ máa lọ ni. Ọ̀rẹ́ fi Fìyìn sílẹ̀. Ó mọ̀ pé àwa ṣì single. Fìyìn ní láti fara mọ́ ìyàwó ẹ̀. Exactly, so that's why. Really? Ẹ̀yin tèmi, mo máa ní láti Fìyìn lẹ̀. I have to fix some things. So one of them, I have to fix something. Wọ́n tí mo ti ń dúró dè látẹ̀. Ọ̀gá, all right now. Ìdíta gbogbo ṣe wá báyìí nísìnyí ló ti fẹ́ já wa sí akọni wọn bá ta. Ó dà pé nǹkan tó bá mi sọ yẹn ti ń jọ ọ̀tọ̀. Fìyìn, èmi ò lè fún ẹ lófo, kò yẹ bí n bá ṣe rí nǹkan gẹ́lẹ́ ni mo ṣe máa sọ fún ẹ. You be my party now from way back. Ṣórí bí mo ṣe wà yìí, tí bá mú ojú mi yìí tí mo lálẹ́ ojú tọ́lọ́run fún mi yìí, tí bá lálẹ́ kò sí ní kí n má rí nǹkan mú. I go see something ṣáá ni. Ṣé màá máa parọ́ fún ẹ? Ó tọ́ ni mo sọ fún ẹ. Wọ́n ló ń ṣe bẹ́ẹ̀ ni wípé mò ń sọ bákan. But I'm still finding it very difficult to believe. Aláti ṣe mi lọ́wọ́ máa ti ṣe. That's it. That's the way to go. But before that, mi ò lè para mi. I need to cool off my head. You wanna cool off your head? You know as you dey grow. Tó bá jẹ́ pé báyẹn ni afa ọmọjọ́ yẹn ó sì wà lẹ́ o. Ọmọ yẹn ta lẹ́nu. Ẹ̀rẹ̀ mọ̀ pé ó ní curve yẹn bó ṣe máa ń like ẹ̀. That's my guy. Ó mọ̀ ọ́ rẹ̀ náà. Ṣé kí n sáré bẹ́ẹ̀? Pàṣẹ. Seriously, I did for you. Mama. Òun gangan ni ọmọ bá I did. Mo bá nú sọ, mi wá bí yàn sọ, mo borí mi sọ̀rọ̀, nítorí ọkàn àṣẹ tí mo ní. Mo bá nú sọ, mi ò má bí yàn sọ, mo borí mi sọ̀rọ̀, nítorí ọkàn àṣẹ tí mo ní. Ọkàn àṣẹ. Ìyàwó alárédè, ilé ọkọ yá, ìwà ni ó mú lọ, má ṣe mẹ́wàá lọ. Ilé ọkọ dùn púpọ̀ jù, fáyà tó bá gbọ́. Ọ̀rọ̀ ìfẹ́ ló dé, kí n lè bá ní kí ó yẹ rí. Ìyàwó alárédè, aya gidi mà ní lọ́dẹ ọkọ. Ẹ bá mi gbé gègé, ẹ bá mi gbé gègé. Ìyàwó ní sùúrù, aya gidi ni lọ́dẹ ọkọ. Ẹ bá mi gbé gègé, ẹ bá mi gbé. Mo bá nú sọ, mi ò má bẹ́nìyàn sọ, mo borí mi sọ̀rọ̀, nítorí ọkàn àṣẹ tí mo ní. Mo bá nú sọ, mi ò má bẹ́nìyàn sọ, mo borí mi sọ̀rọ̀, nítorí ọkàn àṣẹ tí mo ní. Ọkàn àṣẹ. Wọ́n ní kẹ́ má ṣe ẹ wá ṣe, ìgbà tẹ́ ṣe tán lójú yín bá dá. You pull out the beast in me, you started the matrix in me. Torí aráyé ò máa fẹ́ ní fọ̀rọ̀, àforí ẹni, àforí ẹni. Ìyàwó alárédè, aya gidi mà ní lọ́dẹ ọkọ. Ẹ bá mi gbé gègé,
ẹ bá mi. Ìyàwó ní sùúrù aya gidi ni lọ́dẹ ọkọ ẹ bá mi gbé gẹ́gẹ́ ẹ bá mi gbé. mo bá nú sọ mi ò máa bẹ níyàn sọ mo borí mi sọ̀rọ̀ nítorí ọkàn àṣẹ tí mo ní. Désiré ọkọ mi, what is happening? Kí ló ṣẹlẹ̀ láàrin ìwà àtọkọ ẹ̀? Adéọlá, ọjọ́ tí mo ní kó wá sọ́dọ̀ yín last, ó lóun rí ìwà àtọkọ ẹ̀ ń pariwo ẹ̀ ń jà. Kí ló ní gbogbo àdúgbò ní gbogbo ìgbàlẹ̀ ń jà? Kí ló ń ṣẹlẹ̀? Mommy, kò sí nǹkan kan. There's nothing, it's just normal husband and wife quarrel, but we're fine. Trust me. Are you sure? Sorry, mommy, honestly. Sorry. Mommy, kò sí wàhálà. I'm not worried if I come back. Àmọ́ lady oko ẹ ó ń tọ́jú ẹ gan o. Àwọn ẹ fry o biscuit ṣe ń pop. Oh, stop Joe. Stop Kini. Stop Kini. Desire o ma lucky gan o. Ọlọ́run dídì fún ẹ ní ọkọ tiẹ̀ ó dúdú. So wo orí ẹ. Lucky o. Jọ̀ọ́ má bínú. Very cute somebody. Jọ̀ọ́ má bínú. Ṣọ́kọ lọ́kọ ló ń analyze báyìí. I don't understand. Àánú ẹ ṣe mí. Àánú ẹ ó ń ṣe mí. Ọlá Ọlọ́run là ń jẹ o. I'm grateful to God that I have a very good husband. And I sincerely pray from my heart that God will give you your own man, your own husband. Láìpẹ́ láì jìnnà. Àmín o. Besides, ọkọ mi ni. Ṣùgbọ́n? Yes. Ṣé máa analyze ọkọ mi bẹ́ẹ̀ náà? You like it? Ọlọ́run na my own. My own na my own. Rich husband. Ọkọ ọ̀rẹ́ mi. Ọkọ mi. Rárá o. Ọkọ mi. Babe, what happened? I realized I can't access my account anymore. What is it? Oh. I was going to have this conversation with you before, but I'm glad you raised it. Okay. I froze your account. What? Well, àwọn new developments commercial nínú ilé to buy all my year. And one of it is this that I just did, freezing your account. I'm going to restrict you from so many things. No, babe. Stop it. Stop. You're joking, right? You can't be serious. Do I look like a clown to you? No, but why would you freeze my account? Why? For what reason? Anyways, right here, chop it. I know, babe, for that one, please, I beg you. I have a doctor's appointment with mommy tomorrow, and I need to be there. You know she's not feeling fine, please. She won your call, Abim. I couldn't leave it out. And I won't repeat myself. Babe, you can't do this now. Mommy, oh yeah. What is going on? Junction. Who làwọn ọlọ́kadà yìí wá lọ báyìí? Astagfirullah. Ṣé máa lọ junction ni? Mi ò ní fi. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ejo X we go exactly the way she dresses, her color, everything. Oh my goodness, please can I take a shot with you? Wọ́n bá mi ṣe yín ni. A'udhu billahi minash shaitani rajim. Ẹ̀yin ò tẹ́ níbẹ̀rẹ̀ Ọlọ́run ọba rárá. Ẹ rí mi, ẹ dẹ̀ wọ́n fọwọ́ kàn mí. Ẹni èṣù ni yín ni.
Ó mú kọ admire yín mo lẹ́jọ́ ex mi kí n bá yín ya picture lẹ ṣe gbá mi létí bẹ́ẹ̀ yẹn. Láṣẹ di mí lọ́wọ́ mú. Picture lásán. Ẹni ẹ̀gbẹ́ ni yín. Ẹni ẹ̀kọ́ ni yín. Mọ mi rí ẹ̀dẹ̀ fọwọ́kàn mi ẹ̀dẹ̀ ní má sọ̀rọ̀. Awusu billahi minash shaitani rajim. Awusu billahi minash shaitani rajim. Tí o bá ṣe pé mo bẹ̀rù Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wípé mo ní ìpáyà Ọlọ́run bẹ́ẹ̀ ṣe sọ yóò yẹ kí n tún fún yín nígbà àrùn mi ni. Ẹ má jẹ́ mú yín ṣe Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Irú èèyàn wo lélẹ̀? Awusu billahi minash shaitani rajim. Awusu billahi minash shaitani rajim. Hey. What was that for? Why would you come down to talk to someone in hijab? I'm only paying on your ex to come by a picture, but I like the way she dresses and stuff. Didn't I tell you before I got out from the car? Wait, is that why you're yelling? I'm sure Gadusha. I will shout because it's disrespectful. Are you okay? You know this is not the first time I'm telling you to stop this stupid habit. Mama better back me, mommy. Show Badu. Finyi, you disrespected me with what you just did. Can you shut up? In fact, Bale no moto. Get down. You think I'm joking? Show Wawa. Bale. Bale no moto. Moto wo? Finyi, stop it so. Awusu billahi minash shaitani. Awusu billahi minash shaitani ni ẹ shaitani. Àǹtí ẹ máa bọ́lẹ̀ ṣaitani. Obìnrin tí ẹ wá nu mọ́tò yín lẹ wá kọ ní ìfẹ́ sí mi. Awusu billahi minash. Ṣaitani ni yín o, ṣaitani. Ṣaitani ni ẹ. Ṣaitani ni ẹ. Àǹtí, ibo lẹ ti mọ ṣaitani rí? Awusu billahi minash shaitani rajim. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ pẹ̀lẹ́ o, yín náà máa wo ọkùnrin. Wọ́n máa ń sọ fún yín tẹ́ bá ti rọ́kùnrin tó ní dáadáa, ẹ má tẹ̀lé. Bẹ́ẹ̀ rọ́kùnrin tó fi yẹn yín sẹ́yìn, ẹ má tẹ̀lé. Ẹni tó ṣerun wèrè sórí ẹ tẹ̀lé wọnú mọ́tò. Awusu billahi minash shaitani fọ́lọ́run sí yín o. Níbo làwọn ọlọ́kadà yìí wá wà báyìí Ọlọ́run bá. Àwọn náà lọ́jọ́ ẹ máa fojú rágbà kò. Awusu billahi minash shaitani rajim. Awusu billahi minash shaitani rajim. Arábìnrin, ìrònú ṣe wá dorí àgbà ẹkodò. Kí ló dé tó fi sọ ara rẹ sínú ìgbèkùn? Ẹni iyì, ẹni ẹ̀yẹ ni Olódùmarè ṣe ọ́. O kì í ṣe ẹni ẹ̀gbin rárá àti rárá. Ó tàn sọ òye mi. Wo ìgbàlà rẹ ọwọ́ ẹ̀ ló wà. Kí wá ló dé tó ń fi rẹ fún ìyàjẹ? Arábìnrin ní sùúrù, yóò yí ọ láìpẹ́. Ó ti gbà. Wait now. Give me some. Oh, they call it funny. At least you knock now. They wole bang. You knock next time. I wole bang. Fee. What is this? You brought a strange woman into our home and in our bed? Well, you just said our bed. Which means I equally have a right. This is not right now. So bad. You pushed me out of the car. Only for me to come home and see this. Ṣé ìwọ lọkọ àbí mi? Ṣé ìwọ ni ọkọ àbí mi? Tó fẹ́ máa control me? I'm not controlling you, but you shouldn't have done this. Can you stop yelling at me? I'm not yelling. Why would you do that? You're yelling at me. Don't you ever. Stop.
Hello, Auntie Desire. Hey, mommy ni o. Kí ló ṣe bá mi? Kí ló ṣe bá mi? Mommy ò mí mọ́. Èwo ló jẹ́ kí n máa bí alpha? Kí ló ṣe ẹ́ tó ń ronú tó kàn ń tọ̀ látẹ̀kọ̀? Kí ló ṣe ẹ́? Actually, we were alright. Oh, alright. Mi mọ̀ bóyá o rántí ọmọ Désiré tá a pàdé ní spa. Mo mọ̀. Kí ló ṣe? Ṣùgbọ́n pé látijọ́ tí mo ti rí ọmọ kẹta, I've been thinking about her all through. Ṣé o mọ̀ ọkọ tó ń ṣe ṣá? Sọ̀rọ̀. Ṣé o mọ̀ ọkọ tó ń ṣe ṣá? Jẹ́ sórí ẹ̀ kalẹ̀. This girl we are talking about is married. So kí ló ṣẹlẹ̀? Kí wá ní gbogbo pálapàla tó ń ṣe yìí? I know she's married. Kò lè yé mi. Bọ̀bọ̀ ìgbàgbé gbogbo tó ń sọ yẹn. Ọmọ yẹn ti marry jẹ́ kó máa lọ ń lọ ẹ̀. Obìnrin pọ̀ ń ta náà. Jọ kí ni kọ́ mú wáṣẹ́ kọ́ mú ẹran dídí wà lé. Deola, o ṣé gidi gan. Thank you so much. Ẹ̀yin náà ṣe yan báyẹn sí mi. Ẹ dàn pé mọ́mí dàbí ìyá sí mi. Ikú wọn dẹ̀ dùn mí kan, but you can't question God. Anyway, owó tí mo fẹ́ fún ẹ, máa ṣe transfer ṣùgbọ́n. But make sure you use it wisely, okay? Yes, ma'am. Mo ń bọ̀. All right. Ta làwọn kí lẹ fẹ́? Ta lẹ béèrè? Mọ́mì, Deola lélẹ́yìí, òun ló ń bá mi tọ́jú mọ́mì kí mọ́mì tó kú. Ẹ dẹ̀ kó erin yọ̀mà, ẹ kó àdúrà. Lọ́rọ̀ èèyàn lè rí. Ta ni mo sọ fún ẹ kó ṣàárẹ̀? Ẹ̀yin lè èèyàn ṣàárẹ̀ tó dẹ̀ kú lé yìí. Ọ̀dọ̀ èèyàn ní kú lè tiwa láéláé. Ọlọ́run ní jẹ́ kí n rírú ẹ̀. Mi ì ní fojú sunkún ẹ̀ nìkan kan ọ̀dẹ̀ ní fojú sunkún ẹ̀mí. Ẹ̀yin tẹ́ ní fojú sunkún ìyá yín náà ní kẹ́ bá wọn. Bí o mo jẹ́rìí ìyá tí mo ní. Ìyá mi tí ó kẹrin, ẹ̀rí tẹ̀sí ọkọ bá mi, ta ló kú fún yín? Ẹ̀yin lẹ kú ọ̀rọ̀ èèyàn tó rẹ̀yìn lèèyàn kú fún èèyàn kú fáwọn èèyàn rẹ̀ ní kú fáwa. Mi ò ní kú màá mi ò dẹ̀ ní kú. Kí ni kí ló ha ẹlẹ́nu? Ìdúró ṣùgbọ́n gan ló ń dúró mẹ́ o ti pẹ́ jù. Tó ti gbóni lé gan-an báyìí. Kó ṣì dànù. Bọ́ síta. Kó ṣì dànù. Kókó ṣì lọ. Auntie Desire, ṣé gbogbo rubbish tí wọ́n fojú yín lélẹ̀? Ṣé wọn mọ̀ pé. Dákẹ́! Kí èyí má sọ títí tí màá fi parí ń bí. Má worry, I know exactly what I'm doing. Ó ní kó dákẹ́. Ó ṣe ní kó dákẹ́ yẹn dákẹ́ bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Dákẹ́ kó gbé gbogbo ẹnu ẹ̀ sàn. Dákẹ́. You're welcome. Ẹ jẹ́ kí n sáré tì yẹn kún. Ẹ dúró mà. Mo ń bọ̀ mà. Ẹ ra mà. Ẹ gbà mà. Àbòsíà. Èèyàn rẹ̀. Ṣé ká bá lè sọ pé yàn dáadáa ni ẹ́? Èwo làbọ̀rọ̀ gbá báàgì lọ́wọ́ ẹ̀? Ẹ ṣé kí n má help madam. Ẹnu dákẹ́ ṣé ká bá lè sọ pé yàn dáadáa ni àbí? Èèyàn tán. Ẹ bẹ abẹ́ ẹ gbà mí náà, kí ni gbogbo eléyìí náà? Pé. I know what I'm doing right now. Mo fẹ́ gba báàgì lọ́wọ́ rẹ̀ ń bá mi drag. Èwo làbọ̀rọ̀ gbà ṣé iṣẹ́ báàgì ó jẹ́ iṣẹ́ nulẹ̀. Ok, bí madam ṣe ń gbé báàgì bọ̀ kí n dẹ̀ fi ọ́n lẹ̀kan máa lọ sínú ilé. Nítorí kí ni yẹ? What is yẹ? Yẹ ni kí ni? Ni kí ni? Ni kí n gò ni? Ni kí ni? Iṣẹ́ géètì ló gbà. Lọ́jọ́ lọ́ọ́ mo ti tì í kókó. Kò ṣì dànù. Kò ṣì wọlé jọ, kò get out. Kò ṣì lọ sí di gate. Ẹ wo ẹ try ẹ kàn máa fún mi náà respect ọ̀dọ̀ mi náà. Ẹ fún mi respect mi náà. Ọ̀gá pẹ̀lú madam ló ń sanwó oṣù fún mi náà. Kí ni gbogbo eléyìí?
ẹ máa fún mi ní respect mi tọ̀dọ̀ mi náà. respect kí ni ọdún gate ló wà lọ ti gate my friend. mo ti tí ọ̀rẹ́ ṣe bẹ́ẹ̀ rí náà nígbà tó ń ṣe pé bóyá kinní kan ṣe kinní ẹ máa ṣe bẹ́ẹ̀ náà I know what I'm talking about mi mo tó ga ti rí clown I don't know. ṣo gbádùn ṣá. yeah mo gbádùn náà. no ṣo gbá àwọn tani sàwáwú ẹ. ẹ má ṣe báyìí. àwọn tani sàwáwú ẹ. this is domestic violence ẹ stop nǹkan tẹ̀ ń ṣe yóò necessary. à ń bẹ wí pé nǹkan tó ṣe ò dáa òun bá mi sọ another thing. tọ́ mi bá kọ́nsẹ̀ máa ní mo fọ́ kàn yín ni kò dẹ̀ da kò da ẹ má máa ṣe àwọn nǹkan wà ẹ ṣáà rí ibi tọ̀dọ̀ mi wà àwọn nǹkan wà tẹ ẹ má máa ṣe kinní fún yàn kí ni gbogbo yẹn náà ẹ jọ̀ọ́ o kí ni gbogbo rubbish yẹn ẹ dẹ̀ máa sọ̀rọ̀ anyhow sí yàn. èmi ní idiot àbí wọ́n ní idiot ni ẹ. tó bá gbé ọwọ́ síbi ló máa gbá etí ẹ. tó bá náwó ẹ̀ síbi ló máa gbá etí ẹ. wàá gbá etí tèmi. yes. wàá gbá etí tèmi. yes. wọn ò bí ẹ dáa. wọn ò bí. but you know what mi ò ní bẹ́ẹ̀ ṣe lè láàárọ̀ yìí. o lọ síbi iṣẹ́ ṣé mo kí wọ́n ń bọ̀ wọ̀ ni. ọ̀gbẹ́ni gọ́sì náà jọ gọ́sì náà gbọ́ bẹ́ẹ̀. gbé pàǹkó tó bá gbọ́ mọ́tò yẹn kí n bá gbọ́ ojú ẹ̀. tó bá gbọ́ mọ́tò tó yẹ wọ́n aṣẹ́wẹ̀rẹ̀ mọ́ gbá mọ́tò gbá. wọn bí wàá bá ẹ they never born you well they never born you well. get the fuck. Get the fuck of course you call me back. Yeah, what tell me? Má bí ẹ. I will pick you up. No, bí ya ẹ. Wọ́n gbá wọ́n gbá do your work. Wọ́n gbá. Nonsense. Leave my wife. Kí ló dé? ọmọ bí ẹ ebi ọmọ àlè já ilé ọmọ àlè kúrò lọ́nà fún mi. ọ̀gáni kọ́sí náà ẹ bá ẹ sọ tọrọ ẹ̀yin olóòórùn òsì ọ̀pẹ̀ já ẹ. wọ́n bùkà tó ṣe n bá fẹ́ máa fún lóyún ọmọ àlè. bùkà kọ́lọ́ fi ṣe. ọlọ́sì kúrò lọ́nà jọ ìwọ tóbìnrin bọ́ tó ń bá mi sọ̀rọ̀ ìdí ọ̀tọ̀ yìí. wọ́n nù ẹ́ bí wèrè. bọ́lẹ̀ tó bá da ẹ lójú bọ́lẹ̀ máa gbẹ́ni kan yọ búrò tiẹ̀ olóṣì máa fún ẹ lọ́pàá court àbúrò ìburúkú ni ẹ kúrò lọ́nà jọ. èmi Adésírè wàá gbà ọ́ nǹkan tí máa fi ojú ẹ̀ rí ààrẹ akọ mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ni o tí mo kọ́ tí máa ṣe ilé ìyá gbóná ọmọ ẹ̀. Babe, is there a problem? I got back and I realized I couldn't find my deodorants, perfumes and creams. Kí ló ṣẹlẹ̀? Anyway, Mom's burial is in 2 days. I hope you still remember. I'm sorry, I'm not going to be available. I have something very important to attend. Something important? Wait, what could be more important than Mom's burial? She's my mother. Babe. Can you please just let me sleep? Kí ló dé gan?
Jésù now. Ìgbàlà rẹ ọwọ́ ẹ̀ ló wà. Kí wá ló dé tó ń fi rẹ fún yàjì? Kí wá ló dé tó ń rẹ fún yàjì? Ṣó lè bá mi paná? Báwo ni ọ̀rẹ́? Mo wà ń bẹ̀ jàre, wọ́n kọ́. Mo wà pa. Báwo wà ní ìwà ìyàwó ẹ nísìn? Actually mi ò rí traces kankan náà for now, but mo aṣọ ẹ ilé ìyá gbóná ọmọ lára o. Mo máa ṣú ẹ, I swear. Ṣé bí o sọ pé o ti freeze account ẹ? Owó rẹ̀ ṣáà take it easy o, jọ̀ọ́. Kí ni gbogbo kátikàti tí fìyìn ń ṣe náà? Ṣó ti gbàgbé pé married man lòun ni? Kí ló túmọ̀ nǹkan tí wọ́n fúnra rẹ̀ sọ? Ok, toró ti marry nísìn kó máa enjoy ara ẹ̀. Àbí toró jẹ́ married man, ring tó wà lọ́wọ́ ẹ̀ yẹn ó ti fi sínú bondage kó má jáde rárá. Àbí toró jẹ́ married man nísìn gbogbo iṣẹ́ tó ń ṣe yẹn kó kàn máa bá lọ bẹ́ẹ̀ kó má ease the stress yẹn kó máa bá lọ bẹ́ẹ̀ kẹ́ pọmọ lọ́mọ àbí. Ṣé tí wọ́n bá marry ṣé tó ṣe máa ṣe ilé ẹ̀ nìyẹn? See bro, I'm not here to talk about my friend, okay? I'm here to relax and enjoy myself. Ẹja ta order fún kan gbèdé nísìnyí kí n mọ bí mo ṣe máa battle pẹ̀lú ẹ kí n destroy ẹ ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn ibi tá a bá dẹ̀ fẹ́ lọ from here ká mọ̀ tá a tún máa lọ ṣe fàájì. I'm not here to talk about our friend Fiyin ṣó ti yẹ. ọ̀rọ̀ yín ti yé mi Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú yín. Ọlọ́run á wà pẹ̀lú ọ̀nà. Nǹkan tí mo fẹ́ sọ ni pé tó bá ti di ọ̀la èmi àti ẹ̀ àjọ máa délé fi. Ẹ ti bá ráyè. Ó gbọ́dọ̀ ráyè. Ti bá ráyè ká máa wọ. Ó gbọ́dọ̀ ráyè Bámidélé. Mo ṣàmọ̀ pé mo ní meeting lọ́la after work. After meeting lọ́la máa lọ. Òwe tá a bá yé ti parí meeting. Baby. Ìyàwó, how are you? Good evening, I'm Good fine. evening. You didn't tell me you were coming as a visitor. You have told me now. Why didn't you tell me you were coming as a visitor now? You know how I love to treat your friends. Pẹ̀lẹ́, Kale. It's been a while. Yes. So what can I get you? I'm okay for now. Funny enough, you know. Funny enough, ọ̀nà mi ò gbà bí tẹ́lẹ̀. See, I didn't plan to come over before. Ọ̀nà mi kò gbà bí ni. Yes. Ẹ dẹ̀ kú ọ̀rọ̀ tí mọ́mì. May a gentle soul rest in perfect peace. But ẹ jọ̀ọ́, ṣé mo sọ fún yín pé mo wà okay tẹ́lẹ̀? Ebi ń pa mí o. You that I know, don't worry. Let me quickly fix something for you. All right, okay? thank you. Sorry, can you take me to the restroom? Yes. Thank you. Yeah. There's nothing. I'm fine. Stress me. You know, accumulated stress. Besides, we're planning for Mom's burial, so there's nothing. What do you mean? Yes, there's nothing. Amen. Amen. Thank you. We are here for you, we are your friends. Thank you so much. I will. Thank you so much.
is this rubbish? What rubbish? Oh, she don't share now. Have you forgotten today's mommy's burial? And she's been buried close to me. Oh, Ọ̀gbẹ́ni má yọ mí lẹ́nu o. Má disturb peace mi rárá. Yes, kú nìyẹn kí ni mo fẹ́ ṣe sí yẹn. Bẹ́ẹ̀ni sọ́hùn. Tálẹ́lẹ̀. Who are you? Don't get me angry. Don't. Bí mo ṣe ń wò ẹ́ yìí. Bẹ̀rẹ̀ sí ní faṣọ ya mọ́ra ẹ̀ lọ́rùn. Ẹ jọ̀ọ́ o, ṣé kò sí oúnjẹ fún wa nínú ilé yìí? Àbí? Ẹni tó ṣàti kú, ó ti lo táìmù tí ẹ̀kú tó dípò lọ. Àwa tá wà láyé ká máa ṣàyè ni. Wọ́n ti dé bus stop tí wọ́n ní wọ́n ti kólẹ̀. Ẹ jọ̀ọ́, kí la fẹ́ jẹ torókùn lè fi gbé títà? Mama, ẹ dẹ̀ rò pé ẹ̀yin náà máa kú lọ́jọ́ kan. Ẹ burú o. Ọ̀rọ̀ ti tọ́ sí ẹlẹ́nu. Ṣé mi ni mo pàyẹ́ ẹ̀? Mo béèrè ni, ṣé mi ni mo pàyẹ́ ẹ̀? Ẹbí yín kọ́. Nígbà tẹ̀sẹ̀ yín kán, ká ní pé a fi yín sílẹ̀. Ó possible kẹ́ ti kú dànù by now. Ìyáláyé ẹ̀ ló máa kú. Ìyáláyá ẹ̀ nílùú yín òun ló máa kú. Torí kò gbọ́ Yorùbá ò kí ń ṣọmọ Yorùbá yẹn orí ẹ̀ wá pé òun tó sọ. Èmi ni wọ́n bá wí. Èmi ò lè kúkú kan bí ó ṣe yíyẹ. Ìyá èdè bus stop tiẹ̀ ó pọ́lẹ̀ nìyẹn. Kẹ́mi tó kú sí ọdún nàmínà ni. Ó wá bá mi sọ̀rọ̀ dáradára ọ̀rọ̀ rúrù lẹ́nu. Màmá, àbí kí n sọ pé kẹ́sẹ̀ yín relédè yín ni. Irọ́ ló pa Ọlọ́run lè fún ẹ jẹ. Ẹlẹ́rù ta kàṣù. Ẹlẹ́rù ta kàṣù. Ṣo fẹ́ nà mí? Nà mí! Nà mí! Ó fẹ́ nà mí. Ojú ṣẹlẹ̀. Níbo lẹ rò pé ẹ ń lọ? Really? Madam ẹgbẹ́ ṣánlẹ̀, ṣé ẹ̀yin nìkan lè jẹ gbogbo ilé ìtàn ni? Oh, lójú tì o. You are shameless. For you to do this to your fellow woman? Wait, rò pé máa lọ́kọ lọ́jọ́ kan àbí? Ẹ fi sámọ̀ lẹ́jàre, wọ́n ló máa sọ fún mi pé ẹja ló wà ní sardine ni. Wá mi délé ṣá, ó máa ń tọ̀tọ̀ orí mi, ó máa ń gbé mi ṣàwáyé gan-an. Ó ti mọ nǹkan tó sùt ọkọ ẹ̀. Orí bí mo ṣe wà sexy tí mo wà classy, èmi mo fit ẹ̀. Ọ̀gá lọ wá mi jókòó sí i. Bámidélé àbí? Bámidélé. Bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀, mú gbálẹ̀ yìí, kó bẹ̀rẹ̀ sí ní gbálẹ̀. Agbáwọgbó ni. Wọ́n gbálẹ̀ ní ti báwo. Ọ̀jẹ̀ ló rò pé ó bá wù. Ṣèbó rò pé àrùn ìṣòro ń bá wù. Ṣé ó pọ̀ Tó gbádùn yẹn, mo wá ní kó máa gbálẹ̀. Get the fuck out. What have you? Ṣọ́ọ̀bà! Tó bá dánwò! Máa yasọ́!
kó máa yàgbẹ́ kiri. Sure. Uncle Bamidele. Báwo ni? Ẹ mọ̀ pé mo respect yín gan. Kí ló dé tẹ́ wá ń ṣe báyìí? Kí ni mo ṣe fún yín? Ṣé báwo ọ̀rẹ́ òye mi? Mi àti oníjà ti tẹ́lẹ̀ náà. Why are you giving him girls? Kí ni mo ṣe? Ṣorí gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, èmi àti oníjà ti tẹ́lẹ̀. Ṣorí àwọn ẹjọ́ tó ń rò yìí, àwọn ẹjọ́ kéékèèké tí ò ní ìtumọ̀ yìí, kò lọ sílé lọ bọ́kọ tiẹ̀ kẹ́yìn méjèèjì jọ máa rò. I don't have time for this. I have things to do with my time. Better things. Uncle Bamidele. Torí pé ẹ lójú láti máa gbóbìnrin fọ́kọ mi àbí? Ẹ mọ ẹni tó fine pẹ̀lú ẹni tó hot. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, kò pàdánù ojú ẹ. Tàmí o. Ẹlẹ́mi àṣẹ, ẹlẹ́mi àṣẹ, ooo, ẹlẹ́mi àṣẹ, ìkejì òrìṣà, ẹnu Olódùmarè, àkàndá ènìyàn ooo, ẹlẹ́dàá àṣẹ. Bàbá, kí ló ń rùn ní mara yín báyìí? Ẹ̀dẹ̀ sọ́gbà tí fi mara ìkọ́ ẹran lẹ́nu. Kọ́kọ́ òórùn. Àti ẹjọ́ ẹ̀sùn náà, ẹ̀sùn náà. Àti kí ló dé ìgbà báyìí? Ẹjọ́ ẹ̀sùn náà, ẹ̀sùn. Ẹgbàá ta ló ń gbá. Tẹ́bà ti fẹ́ sanwó mọ́ ẹrọ ìrìn àwọn máa parọ́. Tẹ́bà ti fẹ́ sanwó bíi ti báwo ẹ? Ẹ kọ́ra yín lọ tata ló ń rùn. Bàbá ẹ dúró náà, ṣé ti yẹra yín wò náà? Ẹ ṣe máa ní ẹ̀rẹ̀ gbóhùn, ẹ ṣe máa ní. Ẹ má ti gbọ́wọ́ ẹ̀ súnmọ́ mi tán. Kí kóra mi lọ bí ti báwo? Gbogbo ẹ̀ ló ń gbanú máa. Bàbá ní kẹ́ dúró sẹ́. Bàbá ẹ wo ẹ páàkì mi ò lọ mọ́. Tẹ́bà ti lówó mọ́tò tẹ fẹ́ san. Bàbá ẹ páàkì mi ò lọ. Bàbá ní kẹ́ dúró mi ò lọ mọ́. Ọmọ tó dàbí yín bí ti báwo? Ọmọ tó dàbí ti yín báwo? Bàbá tẹ́ bá fẹ́ mú owó délé lé ní bàbá ẹ jẹ́ já wọn bọ́lẹ̀. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ ọ̀gá ni mo béèrè. Ṣẹ́yìn ni oyin. Bẹ́ẹ̀. Àwọn ti sọ fún mi pé ẹ ti retí ẹ lọ bá wọn lọ. Ẹ ṣé. Ẹ káàsán ma. Good afternoon, how are you all? Èmi ni Oyin, àbúrò òfin, ọ̀rẹ́ yín. Can you perceive something? Ṣé ẹ̀ ń gbọ́ nǹkan? Bóyá pef tí mo lò ní ọ̀dọ̀ Mọ́là mo ti ra. Mi ò sọ pé pef lélẹ̀ yìí. Òun ẹ jọ̀ọ́ sorry, mi ò lè deal pẹ̀lú eléyìí. Ta ló wá ń ta? Òun yẹn lágbára ẹ jọ̀ọ́, ẹ má bínú please. Àǹtí, ẹ gbọ́ ṣé mo rún? Ọmọ ẹrù yìí náà ní. Wait, tó bá fẹ́ bẹ̀rẹ̀ calm down, ṣáà ní sùúrù. Ẹ̀yin náà lè promise mi. Mo mọ̀. Oh shit. This is what you do in an office? Níwọ, Ronke, secretary lásán. Ẹbí ẹ̀kọ́. Ẹranko tí mo pe lọ́kọ yìí ni mo blame. Else, I'm wondering what you'll be doing with a slut like you. How dare you, madam? Mo fún yín níyẹn dá padà. I'm slut. Ṣé tí ọkọ yóò bá dọ́dọ̀ mi, ṣé máa dọ́dọ̀ wọn ni? Ronke! You're here making a drama and making a nuisance of yourself. You instead of it to look after your husband and be careful of people you call friends. Your best friend, Cassandra. You shouldn't always come here. She be nothing bad. You know office in and chat.
Excuse me. You're all birds of a feather. Whatever. I actually came here to surprise you. But rather, you ended up surprising me. Ìwọ. Bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí. This way, don't do this. Don't. Àìrọ́jú. No, never. Àìráyè. Kò dé bá. Whatever. Desire. Kí ló ṣe ẹ́ now? Ìpè pàjáwìrì ló pè mí àtìwá tí mo dẹ̀ ti dé ló sọ anything. What is going on? Ìwọ máa wọ́n sí kò sí nǹkan kan. Kò sí nǹkan kan, but you are pacing. Desire. Tell her what's going on. Níwọ. Kí ló dé tó pè mí ní ìpè ìjayà bẹ́ẹ̀ yẹn? Cassandra. You know say you no get sense. Ever since you see my husband picture, you know they say your husband is cute, your husband is shaking the car. I don't know say you be mad girl. You get the guts, the nerves, the temerity to sleep with my husband. Oh, go sorrow now. Oh, they sorrow. She can't talk. She don't fit talk anything. Ask her. Ask her what she went to do in my husband's office. Ask her. Kí ló lọ ṣe l'office ọkọ ẹ̀? Èyí náà ṣe pé wọ́n fún ẹ appointment. Kí ló lọ ṣe l'office ọkọ ẹ̀? Ah! Cassandra! Sorry. Ó mọ̀ mí o. Ṣùgbọ́n ó mọ̀ mí dáadáa. Inú ẹ̀ bí mi. Bí inú ṣe ń bí mi yìí. Bẹ̀rẹ̀ sí gbọ́ bí ajá. Desire, no now. Hey, calm down. Don't get out! Desire, please. Desire, the job. Desire, not Shibai. Desire, please now. Desire, Joma Shibai. She's going now. Desire, she's going. Desire. Hush now. Ìkejì òrìṣà ẹnu Olódùmarè àkàndá ènìyàn o ẹlẹ́dàá àṣẹ ẹlẹ́mìí àṣẹ bó bá bínú kò jèbùrẹ́ o bó bá bínú kò mọmi sùúrù. Ayé ni mo máa jẹ kú èmi kẹ. Ọmọ ni mo ń jẹ́ sùn ọmọ ìlú. Kí ló rà ẹ́ lẹ́nu? Ṣé fẹ́ para ẹ̀ ni? What is this? Èmi pè é kúkú kan bí òṣè yíyẹ. Ọmọ ẹgbẹ́ àdìgbò lọ porúkọ ẹ náà. Sọ fún mi kí ni pọ́blẹ́mù èmi àti egungun nínú ilé o? Ṣùgbọ́n mi ló fọwọ́ ara wọn kọ́lé. Kí sì tẹ́gbọ́n mi ṣe pẹ̀lú owó ara wọn? Mo sọ fún ẹ pé mo fẹ́ jẹun kó bá mi lọ kitchen kó lọ dáná. Ṣé bó sọ fún mi pé o ò lè ṣe? Mo dẹ̀ mú ẹsẹ̀ mi méjèèjì mo lọ ní kitchen. Mo ṣe nǹkan tó wù mí, owó ẹ̀gbọ́n mi ni mò ń ná. It's not your fault. Bẹ́ẹ̀ ni. Ẹbí ẹ kọ́. I know whose fault it is. Very soon you begin to have stomach upset. Ṣá máa fi so ba gbogbo lé jẹ́. Ọ̀fọ̀n, olè, thief. Ẹbí ẹ kọ́. Èmi náà pọ́gbọ́n mi ò nífẹ̀ẹ́. Ó ti sú mi. Gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò yé mi mọ́. Kí ló dé? Tó bá sọ pé A náà ni. Kò dẹ̀ síbi tí mo bá dé báyìí, òbúkọ́ dé, òórùn dé ni. Ó ti sú mi o. Ó ti yé mi. Ó ti yé mi báyìí. Ìdúró ò sí, ìbẹ̀rẹ̀ ò sí ni. Mo mọ̀ pé mo ti jókòó tẹ́tẹ́rẹ́ tẹ́lẹ̀, àmọ́ ní báyìí mi ò ní jókòó tẹ́tẹ́rẹ́ mọ́. Ìjókòó kan ò sí fún mi.
ó yé mi ó yé mi. Ẹ̀gbọ́n mi ẹ lè sọ nǹkan sọ́dọ̀ tó wà lẹ́yìn ẹ lè sọ̀rọ̀. Ó ti sú gbogbo wa báyìí ó ga. Lórí ọ̀rọ̀ tẹ́ ẹ pè mí fún lórí aago mo gbé ìwò sọ́tún mo gbé ìwò sósì dúdú bala ọmọ ọba ẹ̀wẹ̀ kí ló wá ṣẹlẹ̀ tí mo fi dúdú mo wá tó tó àwọn ọ̀nìyàn mo tún bá wọn sọ̀rọ̀ níbi tọ́rọ̀ gbà. mọ́ àmọ́ pàwọ́dà tí mo táwo ṣe tán làwọn àgbààgbà wá tún tó yé mi pé kí n yọjú lé yín lónìí kí màlẹ́ ọ̀ lè tán èmi àti yín nílò àti délé yín lónìí. ẹ dákun má bẹ̀rù ìfẹ́ ojúlàgbà yá kì í yanu owó Bàbá, actually àwa méjèèjì náà là ń rùn ṣe bí mi ṣe wà yìí mo máa ń yàgbẹ́ sára àkọ́kọ́ wá bí so tó bá ṣe dé ìgbẹ́ máa tẹ̀lé mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí pampers wà lára mi ò lè kúrò nílé láì dé pampers mọ́dì torí mo kàn máa ń yàgbẹ́ yẹn anytime àbúrò mi náà kéré òbúkọ dé òórùn dé ní ó kò bẹ̀rẹ̀ sí ní rùn kó tó kì í ṣe tẹ́lẹ̀ nǹkan tó mú kan mú mọ́ra ní bóyá jókòó sẹ́gbẹ́ mi ebi ń gbé mi mo ṣe ọmọkùnrin sọ ìyá ilé ẹ̀kọ́ kan máa ní ẹ̀bọ̀ ẹ̀fúfù lẹ̀lẹ̀ tí dáadé ìgbẹ́ kọ́ dáa dúró tó bá bẹ́ wẹ̀lẹ̀ èkó kọ́ dáa dúró tó bá bẹ́ mú ní àgbàdà kọ́ dáa dúró olùsèmọ̀sẹ̀ ìwọ́n mọ̀ pé kọ́ dágbẹ́ rẹ̀ ló kọ́ padà bí ó ti ń bọ̀ kọ́ padà gbèlègbèlè náà kókò lágbàdà káwọ́ pù ọ́ gbèlègbèlè ní eré kókò lágbàdà káwọ́ pù ọ́ bẹ́ẹ̀ ó ti ṣe kọ́ ọdún yàgbẹ́. ẹ ṣé bàbá. ṣé kí ló dé báyìí ni. ẹ ṣé bàbá. lórí ọ̀rọ̀ ya yín tẹ́ wá kọ́kọ́ bá mi sọ tá a wà lórí rẹ̀ bàbá délé ọ̀dọ́ ní lónìí tá a ní ìyàtọ̀ sí gbogbo rẹ̀ àti tìyá rẹ̀ àti tí ẹ̀ kò ní fún bọ́ọ̀lù ọ̀la ìṣèlú tó bá yà kí n bẹ́ẹ̀ fọkànlá rẹ̀. èyí ju Olódùmarè àyànfẹ́ Olódùmarè bí mo bá bẹ̀ ọkùn máa gbọ́ o àwọn onípèrè àwọn onígbàwọ̀ onígbọ̀wọ́ báwo ò bá gbàwọ̀ onígbọ̀wọ́ àwọn àtẹ àwọn àfàyà pèrègèdè ṣèbùrẹ́ àwọn olùbẹ́ẹ̀bẹ́ ẹlẹ́mì àṣẹ ẹlẹ́mì àṣẹ ẹlẹ́mì àṣẹ. ẹ̀yin àgbà dọ́wọ́ ní o. ẹ ṣe ṣé lẹ́tà ń bọ̀ rí. bẹ́ẹ̀ni bàbá. àgbà kan bẹ́ẹ̀ nu léyìí ẹ já wọlé ná. ẹ wẹ̀. ìyàwó ẹ dákun ẹ má bínú èyí tí mo bá wá kọ́ mo bá ẹ forí jì mí ẹlẹ́mí àṣẹ. ẹlẹ́ni àṣẹ mo fẹ́ wí lẹ́dọ̀ mo fi bẹ̀ ọ́. mo fẹ́ ni mi lóde ọ̀wọ̀ mo fi máa pé eléré máa bọ̀ tùgbọ́n lájòkó ọmọ kínkín tí mẹ́rin fún ọ̀sàdẹ́fà mo fi bẹ̀ yín. wọ́n múnú bí mi ní gbà. ẹwẹ́ tẹ́ bá bẹ́ wèrè ilé mo bẹ̀ yín tẹ́ bá bẹ́ mẹ́sàn kúkú ni mo bẹ̀ yín tẹ́ bá bẹ́ múri àbádà mo bẹ̀ yín tẹ́ bá bẹ́ di ìrókò déta mo bẹ̀ yín ẹlẹ́ni àṣẹ gbà pẹ̀ mí. bọ́mọdé bá sá lọ gbogbo gbà yín ìmọ̀ ìtọ́jú yín wo níbo ifá mọ́lọ́dọ̀
ló sọ̀rùn mílà ló dòun tó sùn ògún ló lò tó sùn táwọn lóògùn ò tó sùn dá ẹ̀yin ìyálẹ̀ tó sùn dá tó rẹ́yìn lẹ fún wa lóṣù dá tá a fi ń sáwó ìjẹ́ ẹja kúnlẹ̀ fóbìnrin ẹ dákun ìgbàpẹ̀ wa ẹ ṣàánú mi ẹ má dòdò táwo ètò àwọn lẹ́rìí ọ̀gbẹ́ni ojú ọ̀gbẹ́ni mo wà báwo bá ti fáwọn ọwọ́ àti padà ìyá mi ẹlẹ́ni àṣẹ gbà ẹ dákun ẹ gbà mo kẹ̀wé ilé ẹjọ́ mo fi bẹ̀yìn mo fẹ́ ní mi lóde ọ̀wọ̀ mo fi máa pé eléré má bọ̀ tùbọ́ lájò kọ́ ọmọ kìkì sí mẹ́rin kan mo fi bẹ̀yìn ẹlẹ́ni àṣẹ gbà ẹ má jòjó ti ọwọ́ lójú ọ̀gbẹ́ni ẹ má jòjó ti ọwọ́ lójú ọ̀gbẹ́ni ewúrẹ àwọn òní wọlé ọ̀gbẹ́ni kó náà pápá ẹ dákun ẹ sì ń dúpẹ́ ẹ sì ń dúpẹ́. ewúrẹ́ dẹ̀rẹ̀ alápàtà ọ̀ká àgùntàn ní ẹran abàmì ògbólógbò ọmọ ṣèké dúdú bá jẹun babaláwo lóòrùn ọ̀gàdọ̀ ọ̀sán wọn tún fọ̀ rẹ̀ ibi tẹ́tí ló kún ní kọ́jọ́ ìwé ìwọ lágbára bọ̀ ẹni yé sẹ́ni àléfì àfẹ́lẹ́kẹ́ ẹ̀sẹ̀ ni wọ́n gbá lójú ẹ̀rí ìfẹ́ pọ̀. Ayinde, please, you have to forgive me, please. ọmọkùnrin ọ̀rí ìfẹ́ pọ̀ ọ̀rí ìfẹ́ pọ̀ kí ẹ̀sẹ̀ ni àléfì. ọ̀rẹ́ mi bá mi délé ló pè mí jọkàn ó lóun rí ìyàwó mi ní bá. pé òun àtẹnìkan gbẹdùn síra wọn lẹ́nu. inú wa bí mi mo rò pé torí mọ́tò tó wà lọ́wọ́ àtọwọ́ tó wà lọ́wọ́ ló fẹ́ máa ṣe ṣìnà. ṣìnà èmi I would never do that to you. I would never. It's not even on my mind. Sherry, ẹ ṣáàbà mi bẹ̀ ó ní nǹkan kan tí mi ò sọ fún ẹ̀dá láì kan rí mo dẹ̀ máa sọ lẹ́nu. ẹ tètè jẹ́wọ́ báyìí àsìkò dáríjì làwọn ẹ jẹ́wọ́. Hey baby. Darling. How are you? Here, go through it. Here, hold it. She now. Stop. Baby, stop. My name in all your documents. Yes. Oh, come in here now. Stop here. Why? Oh, come in here. So as Okomi, only mójútó gbogbo documents and properties me. It's not a problem. Stop. Don't do this. No. Kai, má ṣe bẹ́ẹ̀. Baby, stop. It's okay. It's okay, I got you. Fi. Mo dárò. Ọba ayéjọ́ ọgbọ̀ ọ̀hún sì jẹ́. Ọba ayéjọ́ ọgbọ̀ ọ̀hún sì jẹ́. Ẹni tó ṣe ìṣèyàn tó lè ṣe. Kó o ṣe pẹ̀. Bí ó ṣe gba ẹ̀pẹ̀ rẹ̀. Ẹlẹ́ni àṣẹ tó bá wí àrọ̀ ọ̀rọ̀ mọ́ ni. Ajé níbẹ̀ lára rẹ̀ tẹ́. Don't touch me. Sọ̀rọ̀ báyìí. Ìyàwó ẹ dáríjì ni. Mi ní dáríjì wọn. Ẹ foríjì ni. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìwọ fìyà jẹ mí. I know. Fìyà jẹ mí ìwọ oyin. Mi ò lè dáríjì wọn. Ẹ dáhùn àní mo fi fá bẹ̀ ní. Mo fọ ọ̀run mi là bàbá àgbọ̀n mi rè wú. Ìyá mi ẹ dákun ẹ má jòjú ó tì mí. You know I love you so. Ẹ bẹ̀ yín, ọbẹ̀ yín mẹ̀sẹ̀ àkókò ní. Àwọn ọmọdé mi kọ́ ló lo owó ẹ má bínú. Àwọn ọmọ gbé mi sọ́ọ̀tù ẹ̀ wá fún mi sọ́ọ̀tù ẹ̀ kí n bẹ̀. Èyí dàjókòó. Bá a fẹ́ máa ṣe ẹlẹ́dẹ̀ àṣẹ tó bá fẹ́ wọlé lé kọ̀rọ̀ wá. Tó bá fẹ́ mẹ́sẹ̀ àkókò ní kọ̀rọ̀ wá. Tó bá fẹ́ mọ̀rì àgbàlá kọ̀rọ̀ wá. Tó bá fẹ́ ní irokú dèta kọ̀rọ̀ wá. Bá a ṣàdúrà fún wa. Ọ̀rọ̀ ọ̀gá yọ. Báyọ̀ fi lé wọ́n ṣe mọ̀ pé
gbogbo alágbọ́ kókó fi ṣàjẹ́ kó tọ́lọ̀ ìfọlá wọlé òní fọlá wọlé dodo ṣíṣí lájẹ́ yọ ọ̀fẹ́ yẹn. mo ti darí jìn. ẹ ṣé màmá ẹ ṣé màmá ẹ ṣé kó. mo bá nù sọ mi ò má bẹ ènìyàn sọ mo borí mi sọ̀rọ̀ nítorí ọkàn àṣẹ tí mo ní mo bá nù sọ mi ò má bẹ ènìyàn sọ mo borí mi sọ̀rọ̀ nítorí ọkàn àṣẹ tí mo ní ọkàn àṣẹ o ọkàn àṣẹ o ọkàn àṣẹ tí mo ní. It's Cool Face Wizard.